senu then a lọ sínú video tá ṣe láàrin ọ̀sẹ̀ àkọ́kọ́ mo post video man kan níbi tó ti ń lu ìyàwó rẹ̀ tí ń lu bí nílùú bàrà nílùú bàrà so wá sọ wípé nito kí ló dé tí èèyàn ń ṣe obìnrin báyìí tí ń na obìnrin bí ìgbà téèyàn bá na ẹranko báyìí mo rí comment section tẹ́nìkan ní àṣẹ báyìí náà lẹ́ni wọ́n máa dúró lé ọkọ ṣé irú ọkọ bá ń là ń sọ pé ẹ máa dúró tì ọkọ alálùbáríkà tí ọ̀bọ̀ nú jẹ́ tó ní ṣòro nínú ilé rẹ̀ tí ọmọ nà tí ọmọ ọdọ̀ láàmú tí ń sanwó skul ọmọ tí ń ṣe dáadáa sí ọ wọ́n ní your phone number is no longer okay àbí ẹ̀ báyìí nísìn ìlànà jòkó rẹ̀ bẹ́ẹ̀ ọkùnrin tó yọ lóbú sán tí ń wúrú wà báhùn ta ni ò ní kéèyàn òjókòó rú bẹ́hùn ṣe bẹ́ẹ̀ tó bá wà láyé ìní mọ́ sọ mọ̀ pé òun fẹ́ tọ́jú ọmọ irú àti ẹ̀nà ń lù bàrà nẹ́ẹ̀sìn ìyún yìí ṣebi tó yẹ kóbìnrin ó jókòó sí tàbí bóyá tó bá ṣàgbákò àwọn alágbàkó ọkùnrin bóyá narcissist lọ́fẹ́ láàárọ̀ ìbẹ̀rẹ̀ ìgbésí ayé ọjọ́ ayé ẹ̀ ṣé láàní ẹ jókòó dáa bẹ́ẹ̀ kò sẹ́nì kankan tó lè sọ fẹ́nì kankan pé rèéfẹ́ lágbájá kò sì sẹ́nì kankan tí ó sọ fẹ́nì kankan pé jókòó lé lágbájá gbogbo èèyàn tó bá rí ilé ọkọ adult ni wọ́n therefore they can make decision they know what to do and what not to do ṣùgbọ́n wọ́n ká wá sọ wípé ní ìlú bàrà tí wọ́n ń lù ẹni yìí ọ̀dà tó kéèyàn kan wá ní ẹni ṣe báwa náà lá ní wọ́n máa jókòó lé ọkọ ṣé bí irú báwọn wàhálà ń sọ ni ṣé bí irú àwọn ọkọ bú tí wọ́n lu àwọn ọmọ ọlọ́mọ nílùú bàrà tí wọ́n lu ìyàwó bá ń sọ̀n là ń sọ fídíò yẹn ń bẹ lórí péèjì mi ìwà burúkú ni irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn ń wù ẹ ṣe ń jàre madam Olúwakẹ́mi ọmọ Ògúnjìmí ẹ ṣeun gan so gbogbo orú àwọn ìwà bá fẹ́ nínú society so èèyàn tí ń ná gbìgbìgbì bá ní ìsìn ó lè díjọ́ kan gan kó nǹkan fẹ́ defend ara ẹ̀ bá ní ìsìn kórè hàn mọ́ máa yẹn lé mọ̀ so kì í ṣe irú yùn ni à ń sọ̀rọ̀ nípa ẹ̀rọ ọmọ wọn obìnrin bó ṣe ń sunkún tó ń fò sókè tó ń jump up tó ń sọ daddy stop daddy stop daddy stop níbi títí ń na mọ̀mọ́ rẹ̀ irú ìwà báhun ìwà tí ọ̀dá nínú society ni tó yẹ kéèyàn ọmọ take note of àwọn ọkùnrin tí wọ́n bá ti wà aggressive báhun ó máa ń wà risky fún obìnrin gan láti wà lábẹ́ òrùlé irú wọn àtàwọn ọkùnrin tó jẹ́ narcissist tó yẹ pé wọn ò nílùú obìnrin yẹn ṣùgbọ́n ìwà tí wọ́n mọ̀ wù fún yóò mọ̀ fa emotional draining wọ́n máa drain obìnrin yẹn emotionally gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn òun la detest tí a fara mọ́ nínú ìrìnàjò ayé àbí òyà báyìí nísìnyí we still talk about it so aṣọ ìyẹn ń bẹ lára àwọn nǹkan tá a gbé sí orí péèjì wa in fact mo sì receive kọ̀ọ̀kan gan láàárọ̀ yìí tẹ́nìkan sọ fún mi pé fídíò yẹn ká mọ̀ sọ fún obìnrin kí wọ́n mọ̀ sọ ẹnu wọn béèyàn bá sọ wípé kéyìn ò mọ̀ nà obìnrin tóbìnrin sọ pé tán bá bí ọ̀dà wa nà mí wípé èwo lọkùnrin ó ṣe nínú gbogbo ẹ̀ mo ní kò sí justification fún violence pé bóyá kéèyàn mọ̀ ṣe pé kéèyàn mọ̀ lu obìnrin gbìgbìgbì there is no justification for it there is no justification for it ìran obìnrin ní máa ń sọ̀rọ̀ àwọn àsọ rẹ́gẹ́ àsọ ṣe pé bóyá kínní ara ń tẹ̀yàn fi ń jọ́kùnrin náà ni wípé èèyàn níyàwó lé èèyàn ló bè ń lé àbí òyà ẹni tí ó bá lè maintain pé obìnrin bá ń bẹ́nu ilé rẹ̀ is not a man ká tó tẹ̀yàn ní ọkùnrin ìtàn pè lókun inú bàbá wa sọ wípé ẹ mọ́ lu obìnrin tẹ wá sọ wípé níyan ká mọ̀ sọ fún obìnrin náà kàn mọ̀ sọ ẹnu wọn kì í ṣe gbogbo ọ̀rọ̀ obìnrin lèyàn ọmọ ṣe pé bóyá èèyàn ọmọ take important tẹ́yàn bá ń tẹ̀kí gbogbo ọ̀rọ̀ obìnrin important gbogbo ìsìwàwù tí ọba yẹ kẹ́yìn ò sí wàwù ọlọ́mọ jẹ́ kẹ́yìn ò sí wàwù bẹ́ẹ̀ ọkùnrin tí ò bá wà mature ń tán pè maturity nìyẹn ìtàn sì ń pè ń bá lélẹ́ nìyẹn ọkùnrin tí ó bá wà mature tí ó bá pé gbogbo ọ̀rọ̀ obìnrin ní ọmọ kà sí gbogbo ọ̀rọ̀ obìnrin ní ọmọ important irú ìyún kọ̀tọ̀kùn ni ìran obìnrin ní máa dí ọkùnrin pé wá ṣe báyìí sóhun dúró kan wà tẹ́yìn obìnrin mi wà tán lè sọ bẹ́ẹ̀ bí obìnrin mi ò sọ obìnrin mi ò ní tán bá bí ọdá kọ́ náà tán wá ṣe kinní kan yóò tún sọ gbogbo tí yóò sọ láti trigger anger ọkùnrin yẹn obìnrin mi lè sọ bẹ́ẹ̀ the fact pọ́n ẹlòmí ò lè sọ omi pẹ̀lú ẹ̀wọ̀n mi máa ń sọ àsìpè bọ́yá kinní ara ń tẹ̀yàn fi ń jọkùnrin èmi ò ní kó bí máa sọ̀rọ̀ tí ọ̀dá o torí tó bá sọ̀rọ̀ àlùfàǹṣá gan oríṣiríṣi àwọn nǹkan ní negative things tí ó impact tí ó mọ ní nínú ọkàn ọkùnrin yẹn àsìpé kéèyàn ó mọ fẹnu rọ́ọ̀nù èèyàn dáhùn kéèyàn ò mọ important èèyàn ọkùnrin sì kórìíra obìnrin tí bá ń gbéraga tí bá ń sọ̀rọ̀ àlùfàǹṣá sí
ṣùgbọ́n nevertheless kéèyàn wá máa sọ wípé mo rí fídíò tẹ post yẹn ẹ̀yin náà ẹ máa sọ fáwọn obìnrin kí wọ́n máa sọ ẹnu wọn ìwọ náà ọkùnrin ìwọ náà train ọkàn rẹ pé kì í ṣe gbogbo obìnrin ṣe gbogbo ọ̀rọ̀ obìnrin lọ́mọ kà sí yes gbogbo ọ̀rọ̀ obìnrin lọ́mọ kà sí irú eléyìí ní ìsìn tẹ́ fọ́kàn lẹ́ẹ̀kẹ́ àbẹ́ fọ́ gbé lẹ́ẹ̀kẹ́ jóni tó lẹ́yìn ò tiẹ̀ ṣe wá nírònú gan báyìí gan ẹ̀yin ò tiẹ̀ ṣe wá nírònú báyìí gan èyàn ò sì nírònú lábúrò fọ́kàn ìyàwó ẹni èwo la ìnírònú náà yẹn irú yóò bá nà ẹ̀sìn ó lè mọ́ mi ní pé wọn ò nírònú bá nà bá ń tààrà dó àwa kan ò lè sọ rú ẹ̀ bí wọ́n mi ọ̀ sọ it doesn't mean that she's a bad woman ìyẹn ò túmọ̀ sí pé obìnrin burúkú ni mọ tó rò lọ́kàn ní àkó yẹn bóyá gbogbo ọkàn rẹ̀ ò sí lára gbogbo ntẹ́yìn ṣe ní nígbà náà kì í ṣe gbogbo ọ̀rọ̀ obìnrin lèyàn ọmọ ṣe pé yàn ọmọ important kò sí justification fún irú nǹkan tó ṣẹlẹ̀ nínú fídíò yẹn there is no justification for it ní pé kọ́kùn tẹ́ ẹ bá sì wo máa yẹn kì í ṣe young guy o man ni o bàbá ni o kì í ṣe guy o fídíò yẹn ń bẹ lórí page mi ń bẹ lórí Facebook 1 and 2 mi Ọmọlọ́lá Julius ẹsẹ̀ ń gan irú nǹkan báwọn ọ̀dà gbogbo ọkùnrin ibú tí wọ́n bá ti jóye mọ́ ọ́nà obìnrin báwọn you know ó yẹ kí wọ́n mú ọ so ni ntẹ̀yàn fi ń jọ́kùnrin pé bóyá kinní náà nu pé kéèyàn ó lè manage obìnrin ní inú ilé ọkùnrin tó bá bóbìnrin gbé fọ́dún 10 ọdún 15 ọdún 20 ó yá mọ́ kan sára sírú ọkùnrin ni bàbá wa ayé àtijọ́ nǹkan tó jẹ́ pọ́n grandpa ẹlòmíì níyàwó 2 mẹ́ta 4 nínú ilé tí sì mẹ́ǹtẹ̀ hàn obìnrin hùn àmọ́ bí tán bàbá ti mọ́ rí wisdom ti ẹ̀ dé bẹ̀bẹ̀ yẹn bá níyàwó kan tí sì ń lù gbìgbì bẹ́ẹ̀ yẹn mi tí ìrí wà tójú tó yẹ kóbìnrin ó wú tí ó fi wá wà láǹtí irú nínà yẹn wọ́n wá ní ṣe bẹ́yìn náà lẹ́ni wọ́n dúró bẹ́ẹ̀ ta ni ò ní kó o dúró sírú ibẹ̀ yẹn ìjọba gan ò lé ní o dúró ti rú ọkùnrin tí bá ń náà báhùn live and direct so ẹjọ́ ń torí ọlọ́run gbogbo ọ̀sẹ̀ mi àbọ̀ excuses dábàá mọ̀ pé wá directly bóyá nìyẹn náà ló pè mí sí tí mo fi ní mo ti wà lórí live stream torí ó pè mí sí ọ̀sán ìpè hàn rí fídíò tí mo post níbi bàbá kan ti ń lùyàwó ẹ̀yin náà mọ̀ báwọn obìnrin sọ̀rọ̀ kí la fẹ́ bá ń sọ ọkùnrin tó fẹ́ yàwó sílé ó gbúdọ̀ ti wà mature pé yes obìnrin yìí máa múnú bí òun ó máa provoke òun ó máa sún nǹkan píìkì èèyàn lèèyàn wà wisdom pé bóyá kó lọ àárẹ̀ ọ̀hún ṣe bí ẹ fẹ́ sí ẹbọ ọ̀tá àbí kéèyàn ọ̀hún sí jáde ńlé àbí kéèyàn ó lọ wábi kan tí ó relax tí ó tirẹ̀ mọ́ ọ́nú yàrá ńbẹ̀ nígbà tí yọ bá ṣe pé ikùn rẹ̀ bá rọ̀ yọ bọ́ ọ̀tá ńgbà wá mọ́mọ́ ọlọ́mọ tó ń lù bá ń lójú ọmọ ẹ̀ ọmọ yẹn wọn ì sì sọmọdé àtọmọdé àtàgbà gan ìtrauma yẹn máa rìkọ́ọ̀dù sí inú brain ọmọ yẹn ni so ẹjọ́ ń torí ọlọ́run ọkùnrin tó bá ti tó yàwó gbé ìní máa ń gbé yàwó emotionally mentally ó túmọ̀ sí pé ó gbọ́dọ̀ lè process ọ̀rọ̀ lè máa ṣe gbogbo important kẹ́ mọ́ gbogbo ọ̀rọ̀ obìnrin lẹ́mọ̀ fi ṣe pàtàkì irú ẹni tó níyàwó ń sọ pé ẹ̀yà jáde ẹ̀yìn etí ẹ̀ ṣe wá nírònú báyìí náà bá pátì láti bóyá bí oṣù mélòó nítorí wá ń wẹ́ni tí ó mọ bọ́n ọbẹ̀ ni ó mọ bọ́n ọbẹ̀ èmi wá ní ọṣẹ bí lẹ́yìn ìyẹn náà kò sí nǹkan kan ní ìtàn sọ kí wá ní í ṣe bàbàrà mo kàn sáàrà fi style sọ pé ẹlòmíì gan ẹ lọ bá àwọn ọkùnrin míì léèrè nítíyàwó ẹlòmíì sọ sí gan jù bá ń lọ honestly ó wá lẹ́ẹ̀ni rònú ẹ̀yìn ó sì jòyè pẹ́yìn ní rònú tẹ̀yìn ìyókò ayé ò le you know iṣẹ́ gbogbo ọ̀rọ̀ ẹwà mọ́ ní nítorí ọ̀rọ̀ ẹnu wọn náà ó lè wàrántì irú nǹkan báhùn kò sí nǹkan kan tó lè justify irú ìwà burúkú tó ṣẹlẹ̀ nínú fídíò yẹn láti pé kéèyàn ó yọ kí tiẹ̀ ní fi ń nàná kíní kan bóyá bí igi bí irin báyìí ní fi ń na woman yẹn ọmọ yẹn náà dẹ́ ọmọdé wà ń bẹ́ irú nǹkan báhùn ọ̀rọ̀ǹgì kò ní mú kí ìrìn àjò péyàn fẹ́yàwó fọ́kọ gan kó wú ọmọ irú ọmọ tí ń fò òkè tí ń sọ pé daddy stop tí ń sunkún yẹn ìyẹn máa grow up to believe that pé àwọn ọkùnrin burú àwọn ọkùnrin ò dání kò lè ní good mind tó wọ́ sí ọkùnrin kò dẹ̀ ní mọ̀ pé bàbá tó ń lọ́yẹ hànà kì í ṣe bí gbogbo ọkùnrin ti rí nu. wọ́n ní if the man alive the woman finish he will say na devil so if you know you are not mentally sound as a man mọ̀ wulẹ̀ fẹ́ yàwó lé èèyàn bẹ́yàn sùn nìkan kọ́ ni èèyàn fi ń jẹ́ ọkọ wisdom must be there èèyàn gbọ́dọ̀ ní ọgbọ́n láti lè darí pé obìnrin
Bìnrin tájọ ọmọ gist ní ìsìn ìtẹ́mọ̀ ṣe pé kìíní tí mood rẹ̀ dẹ̀ máa change. A woman is in an institution that she cannot graduate from. Institution tí wọ́n ti fún wọn certificate kó tó wọ bẹ̀. Ẹ wá bá lọ school gan tó jẹ́ ilé ẹ̀kọ́ gan pé bá kìíní gbọ́ bá graduate tó pass gbogbo course ẹ̀ tó wẹ̀ tó yán kankan ni wọ́n fún certificate. Àmẹ́yìí kó tó bẹ̀rẹ̀ ìrìn àjò ni wọ́n ti gbé sábúkẹ́ lé ọlọ́pọ̀ yóò ti gba certificate láti ìbẹ̀rẹ̀ school. So they don't graduate in this institution called marriage. There is no graduation in it. She will be there till Jesus come back. As pe boya kini gan tí a máa rí marry gan náà gan is still a journey. Ẹ bá ti marry rí tó wá ṣe pé nǹkan ṣẹlẹ̀ tó rí marry kò lè padà sígbà sisi mọ́. So ó lè jẹ́ pé ìrònú yẹn ló ń rò tàbí bóyá orí period ẹ̀ tàbí bóyá menstrual cramp tàbí bóyá ó ti ń rò pé òun lóyún nínú oṣù yìí tó dédédé jí tó lórí period yóò tún wò pé ìwọ kìíní tún ti wá oríṣiríṣi. You never can tell the mood swing tóbìnrin yẹn ní àkókò yẹn. That's why wisdom ni èèyàn fi ń bá obìnrin gbé, no matter how quiet the woman is. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ìwọ obìnrin tí wọ́n bá nà bí ìlú bàràbáhùn, start planning your exit. Torí irú ọkùnrin báwọn lè ṣe ń jì tó bá rí obìnrin tó bá sọ fún un pé ọkọ òun tó fẹ́ pé ọkọ òun kì í nà òun, ọkọ yẹn ò ná rí ni o, kò ná rí nìyẹn. Tọkùnrin bá ti nà ọ́ lẹ́ẹ̀kan báyìí ó máa nà ẹ́ lọ ni, live and direct. Tó bá ti nà ẹ́ ní once ó máa nà ẹ́ lọ ni, kò lè wọ́n stop. Gbogbo orúwà báwọn kò bójú mu nínú society.